mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò yìí. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́, mo ń dúpẹ́ lórí yín. Mo ń dúpẹ́ torí pé Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́ ó ń gbọ́ àdúrà wa. Olúwa ò ṣé o, kábíyèsí rẹ o. Bàbá àgbà, alágbára ńlá, Jésù ò ṣeun. Tí yín ní ọpẹ́, ògo, ọlá àti ìyìn. Ẹ̀mí Mímọ́ ò ṣeun. Mo ń dúpẹ́ lọ́wọ́ rẹ Olódùmarè. Jésù olùràpadà, ẹ̀yin lẹ wá sáyé. Tẹ́ ẹ wò wá ṣoṣoṣo ìpètọ̀. Ọ̀run àpáàdì ò tọ́ sí wa. Ṣùgbọ́n ẹ wá gba ìyà wa jẹ. Ẹni tá a bá ti gbà yín gbọ́, bí a tilẹ̀ kú nípa ti ara ṣùgbọ́n a ó yè. Ìrètí wà fún wa. Torí náà ẹ̀yin ọmọ Ọlọ́run, mo kí yín kú oríire pé ẹ káàbọ̀ sí orí ètò tòní. Ǹjẹ́ lónìí ká fi ohun gbogbo lólúwa lọ́wọ́ nínú àdúrà. Ẹ̀mí mímọ́, ìwọ ni olùkọ́ni àgbà. Iṣẹ́ rẹ dé, Olúwa gba àkóso. Kí ìwọ Ọlọ́run fúnra ara rẹ kó bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. Tú àṣírí èṣù nínú ayé wa. Tan ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà. Kí àlàáfíà ìwọ Ọlọ́run kí ó jọba nínú ìdílé olúkúlùkù. Torí pé a béèrè ní orúkọ rẹ Jésù Kristi, Olúwa wa. Àmín. Àmín. Ṣàmì dáadáa. Àmín. Yóò dára fún ọ. Ǹjẹ́ gẹ́gẹ́ bí a ti ń bá ètò yìí lọ lórí òpó mẹ́rin pàtàkì tí ó di ìgbéyàwó mú, tí èyí tí ó kọjá a dúró lórí òpó oúnjẹ, ipa tí oúnjẹ kó láàrin ìgbéyàwó, a rí díẹ̀ sọ níbẹ̀. Ṣùgbọ́n òpó kejì lónìí òun náà la ó tún tẹ̀síwájú lé lórí. Òpó kejì ó lágbára díẹ̀, ṣùgbọ́n níwọ̀n ìgbà tó jẹ́ pé ohun tí Ẹ̀mí Mímọ́ tú àṣírí ni, ó ní láti kọ́ wa. Òpó kejì ó ní òpó ìbálòpọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Òpó ni tó bá yẹ nínú ilé, irú àwọn òpó báwọn yìí ni Sátánì tètè máa ń target. Ṣé mọ̀ pé òpó oúnjẹ, ìgbà tó òpó oúnjẹ bá léèyàn jáde, ó máa léèyàn sí àgbèrè lọ́wọ́. Ṣé rí ẹni tó jẹun tó ń wo ọyàn ẹni tó ń sáàfù ẹ̀, bó pẹ́ bóyá yóò gbà pin nọ́mbà àti fóònù, wọ́n bẹ̀rẹ̀ sí communicate. Ibẹ̀ ni ó ti máa ṣe àlàyé fún pé wo bọ̀dá kí ló dé tẹ́tẹ́ wa máa ń jẹun bí tí ìmárì ni ẹ̀wọ̀ ẹ̀já fìyẹn lẹ̀ òye òyàwó tó ń gbé sílẹ̀. Ibẹ̀ ni ó ti tú gbogbo history. By the end of the day, ibẹ̀ ni aráabí náà ó ti máa sọ pé tọ̀ ìwọ tó fáyìn tó báyìí kí ló dé tó fi láti bọ́ sínú àgbákò irú obìnrin bẹ́ẹ̀ yẹn. Ẹ má máa ìtẹ́ bá ti ń tìbí iṣẹ́ bọ̀, ẹ má yàbí. Tó bá sì ti ń yàbẹ̀, ẹ̀kọ̀ọ̀kan ni ó máa mú ṣẹ́ẹ̀tì àti trọ́sà rẹ̀ wá, ó lọ nìyẹn. Bẹ́ẹ̀ ni, nítorí ìdí èyí, Ẹ̀mí Mímọ́ ní òpó kejì tó rọrùn láti lè ba ìdílé jẹ́, òun ni òpó ìbálòpọ̀ láàrin ọkọ àti aya. Òpó ìbálòpọ̀ láàrin ọkọ àti aya. Àǹtí, ẹ pẹ̀lẹ́, mò ń kí yín ni. Bẹ́ẹ̀ ni, kì í ṣojoojúmọ́ náà lẹ́ẹ̀ máa wọ trousers sùn. Pásítọ̀ ṣe fẹ́ kópa mí ni. Ó ti sáyìn wárántì rẹ̀ nígbà tó ti ṣe ìgbéyàwó. Wọn kì í wọ́n yín kú sí i. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin lẹ máa ń lo àwọn nǹkan wọ̀nyí láti lè gẹ́gẹ́ bí pàṣán láti lè fi na ọkọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì wí nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkeje, ó yẹ bá mi kà síwájú. Kọ́ríńtì kìíní orí keje. Jẹ́ ní ti àwọn tí ẹ ti kọ̀wé. Bẹ́ẹ̀ ni. Ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin. Bẹ́ẹ̀ ni, máa gbọ́hùn. Ṣùgbọ́n nítorí àgbèrè. Kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀. Àbí? Àti kí olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí ọkọ kí
ṣe ohun tí ó yẹ sí aya. Yes. gẹ́gẹ́ sì ni aya pẹ̀lú sí ọkọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fọwọ́ sí. Aya kò ní agbára lórí ara rẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí kò ṣe ọkọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀. Okay. Bí kò ṣe aya. Ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín. Ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín. Bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan. Bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan. Kẹ́ ẹ lè fi ara yín fún àwẹ̀ àti àdúrà. Bẹ́ẹ̀ ni. Kí Sátánì kí ó Kó má má ṣe bà. dá yín wò nítorí àìmára Ẹ bára dúró bẹ́ẹ̀ yóò dára bẹ́ẹ̀ yóò dára fún yín. Ẹ ṣé. Ṣé ẹ ti wá gbọ́ nǹkan tí Ọlọ́run wí? Ọ̀rọ̀ Ọlọ́run ni eléyìí o. Ìfẹ́ Ọlọ́run ni o. Ìwé máa sọ fún ẹ pé ó sàn kí ọkùnrin kó má tilẹ̀ ṣe kí ni o ipò òun dábàá àti lọ fẹ́yàwó. Ṣùgbọ́n nítorí àgbèrè. Kí ni àgbèrè? Yorùbá ló mọ ìtumọ̀ rẹ̀ dáadáa. Agba èrè. Tó bá ti bẹ̀rẹ̀ sí ń tọ́ obìnrin míì lẹ́yìn, èrè rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń fọ́nká. O ò lè lákòjọ mọ́ torí wípé orísun ọ̀rọ̀ rẹ̀ instead kí wọ́n fún ọ ní basket wọ́n gbé gorodomu tó mọ̀ pọnmi ayọ̀ rẹ̀ sí, wọ́n á sì gbé àgbọ̀n lé ọ lọ́wọ́. Kò sẹ́ni tó ń lọ sódò láti fi àgbọ̀n ọ lọ fi basket pọnmi. Bó ló fẹ́ pọ́n sí? Àgbàná ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìyẹn ni pé ìbálòpọ̀ láàrin ọkọ àti aya, Bíbélì fọwọ́ sí ó sì sọ bẹ́ẹ̀. Ó ní ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín kí Sátánì má bàa ṣe kíni o kó má bàa ráyè. Now Olúwa ràn wá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ilé ó ti dàrú tán, òpó ti yẹ̀. Kí wọ́n tó ṣe máa sá káàkiri, ẹ máa lọ sílé pásítọ̀, ẹ máa lọ sílé aláàfáà, àmọ́ nǹkan tó fà, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Jẹ́ kí n ṣàlàyé díẹ̀ fún yín. Ṣé rí ilé téèyàn ń gbé? Lóòótọ́ ló ní mọ̀ pé roof, páànù, atẹ́gùn òun fẹ́ díẹ̀díẹ̀ ó wá di ọjọ́ kan. Ẹ ń jẹun ní pálọ̀. Lẹ́ẹ̀kan dédé rí i pé òjò ń rọ̀. Òjò tó ń rọ̀ ó wá ń jò direct to the sitting room níbi tí kápẹ́ẹ̀tì wà. The next thing náà ni pé ẹ wò òkè ẹ lọ gbá bọ́ wá or something ẹ fi síbẹ̀. Ìgbà tó jò dá ẹ ronú láti lọ di ibi tí òjò ti ń rọ̀. Ṣùgbọ́n nígbà tí òjò tí ì ṣe ṣòro mọ́ ẹ ti gbàgbé. Ó wá tún dìgbà tí òjò míì wá ń rọ̀. Nìkíní ìtúbẹ̀rẹ̀ wá rántí o bọ́kẹ́ẹ̀tì kan lẹ gbé síbì kan ní ọjọ́ yẹn. Ṣùgbọ́n nísìnyí ó ti ń jò níbi 2, 3, 4. Nítorí pé ní bọ́kẹ́ẹ̀tì ó yá ti gbé síbẹ̀ ẹ gbé síbẹ̀. Ṣé bọ́kẹ́ẹ̀tì àti máa gbọ̀jò yẹn lónídìí ni? Kí ni bọ́kẹ́ẹ̀tì tó fi ń gbèjò? Ìjà láàrin ìwọ àtọkọ tó yẹ kẹ́ parí, tó yẹ kó sọ pé àdíà ẹjọ́ ẹ dáríjì mi, ẹjá parí kíní láàrin ara wa. Ṣé ló bẹ̀rẹ̀ sí rojọ́ rẹ̀ kiri? Ó sọ fún sista Philomena, ó sọ fún sista kìnní kan Margaret, gbogbo ẹ̀. Àwọn wọ̀nyí wá fún ọ nímọ̀ràn. Má gbà fún. Ayé wo ló wá? Ṣé onìkan lọkùnrin ní èló ló tẹ̀ ń fún ẹ̀? Wọ́n náà wá bẹ̀rẹ̀ sí gba ìmọ̀ràn. Ló ń gba ìmọ̀ràn. Ìmọ̀ràn ni ò dí ihò tó ń jò nínú ilé ẹ̀ bí kò ṣe pé ó túbọ̀ ti kíni o, ó túbọ̀ ń fẹ́ sí. Ó ń fẹ́ sí. Ìgbà tó wá yá tó gbàmọ̀ràn títí, ìjì ńlá wá dé ló wá kú wá ṣípàánù lọ. Ìjì tó wá dé náà ni pé òun ló jẹ́ kó fi ọmọ àti wọ sílẹ̀ tó bóbìnrin mi lọ. Ká ló ti gbọ́n, ká ló sì ti gbàmọ̀ràn níbi tó tọ́. Ìmọ̀ ti bẹ́ lòmíì lọ. Ló wá ń pariwo, ẹ wò sà, èpè ni màá fi pa, ó dà àwọn ọmọ 6 sílẹ̀ fún mi, ó sá lọ bóbìnrin mi, this and that. Ọlọ́run á sì jókòó lọ́rùn torí pé òun ni ọba tí ó mẹ́jọ dá. A sì máa sọ pé ìwà rẹ ní, ìwọ fúnra rẹ ní, kí ló fà á? Àtìgbà tẹ́ ẹ ti wà tẹ́ ẹ ṣègbéyàwó tán. Bẹ́ẹ̀ ni ló ti ń wọ trouser sùn. Báwo lóbìnrin àti òwò àtọkọ ẹjọ́ sùn ló wọ trouser ló wọ jeans ní ó dọ̀rọ̀ pa. Jẹ́ ti ẹ̀ ṣàlàyé fún yín. Olóhùn mọ ìdí tí ọmọ rẹ fi ní àwọn
ìwà ipá autistic and all this ìwà jàgídíjàgan àti ẹ̀mẹ́ni tó jọ máa sẹ́ni tó jọ fún ẹ sórí ọmọ tí ìwọ àti bàbá rẹ̀ bá fi ipá bára yín lò tẹ́ fi sun oorun ọmọ rẹ̀ kì í gbọ́ràn torí ìjà lẹ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni agídí lẹ fi bẹ̀rẹ̀ irúgbìn tẹ́ ẹ fún òun náà lẹ wá rí tí ó di pé ẹ sọ̀rọ̀ ó ti tún lọ jà ó ti tún ṣe gbá béèrè báwo la ṣe pàdé alẹ́ ọjọ́ tá a pàdé báwo ló ṣe rí ṣòkòtò mélòó mú bọ́ òun rẹ̀ rí. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark production Ayọ̀mídé àwọn ló tún gbòde Ayọ̀mídé individual production Ayọ̀mídé àwọn ló lè ṣe o Ayọ̀mídé ìgbéyàwó ló fẹ́ ṣe Ayọ̀mídé ọmọ ló fẹ́ kó o Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́wá ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark production Ayọ̀mídé àwọn ló tún gbòde. now ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé ohun tí òun Ọlọ́run ní ìfẹ́ sí ẹ má ṣe fà sẹ́yìn láàrin ara yín ohun tí ó tọ́ fún ọkọ kó máa ṣe fún aya èyí tó sì tọ́ fún aya kó máa ṣe fún ọkọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí nìyẹn wá wò ó níwọ̀n ìgbà tí àwọn nǹkan wọ̀nyí bá lè wà tó ń lọ déédéé ọkàn ọkùnrin á balẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àṣírí kan tó tún wà ń bẹ nìyẹn o ẹnikẹ́ni tó bá fẹ́ mú ilé ayọ̀ rẹ̀ dúró má dù ọkọ rẹ̀ ní ìbálòpọ̀ má dù rárá bó ṣe kíṣìn ló ti fẹ́ tó mọ̀ pé àwọn kan wọ̀nyẹn ó yàtọ̀ síra wọn ohun tí ọkùnrin rí lára obìnrin ó máa ń yàtọ̀ ìdí ni wípé kí ni àwọn nǹkan tí ọkọ rẹ̀ máa ń rí tínú rẹ̀ fi máa ń dùn tó sì máa ń hu ìwà ìfẹ́ sí ọ ó ṣeé ṣe kó jẹ́ pé ó ṣe ṣe irun ni ó ṣeé ṣe kó jẹ́ pé ó ṣe mékọ̀pù tán ni ibẹ̀ ni ó ti kí ọmọ lẹ́bi àkùkọ adìẹ so ọmọ wulẹ̀ sọ pé ẹ wọra yín lọ sí bẹ́ẹ̀dì bó ti ṣe lẹ́lẹ́ ni Ọlọ́run ò bínú sí ṣùgbọ́n ọgọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láti ọ̀pẹ́ kí ni mi ò ní gbára lẹ̀ fún ẹni tí mo bèrè pé kó fún mi lọ́wọ́ kìíní kan tí ó fi lẹ̀ ọ̀dà máa mú ẹ̀ ìgbà tó náà wà fọwọ́ tó ló ti jáwọ́ rẹ̀ sọ́run ó tún gbọ́ wá lálẹ́ ìwé àgbẹ̀ ó bínú kúrò níbẹ̀ lórí bẹ́ẹ̀dì ló lọ sùn sí yàrá àwọn ọmọ ok àṣírí tó wá wà ń bẹ ni pé sórí bẹ́ẹ̀dì tó ti kúrò yìí Sátánì àwa gbé ẹ̀mí tiẹ̀ àfirọ́pò rẹ̀ bẹ́ẹ̀ ni Sátánì ó sọ pé ok ó ti lọ sí sitting room tàbí yàrá àwọn ọmọ ipò rẹ̀ lórí bẹ́ẹ̀dì ó ti ṣe kí ni ó ti ṣòfò èṣù wa gbé àwọn áńgẹ́lì tiẹ̀ tí ń ṣe ẹ̀mí aya ọ̀run obìnrin ẹ̀mí òkùnkùn àfirọ́pò rẹ̀ lórí bẹ́ẹ̀dì ibi tó ti kú ọkọ rẹ̀ wà máa fantasize àwa máa wo àwọn tí ó ti rí nílé oúnjẹ àbí àwọn tó ń jọ ń ṣiṣẹ́ pọ̀ níbi iṣẹ́ àwọn tó ń jọ ń ṣe àwọn kankan picture ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ àtẹni tí ò tí mọ̀ àwa gbé picture yẹn wá sọ́pọlọ picture tó wá gbé sọ́pọlọ yẹn ló wá máa transfer ní èṣù máa transfer sí ipò obìnrin tó dípò rẹ̀ lórí bẹ́ẹ̀dì tí yẹn bá ti lè ṣẹlẹ̀ irú ogun yẹn ó máa ń ṣòro ṣẹ torí pé obìnrin yẹn tí ń ṣe aya ọ̀run yẹn kò ní fẹ́ fi ilé yẹn sílẹ̀ kò ní fẹ́ fi ọkọ yẹn sílẹ̀ ipò rẹ̀ ṣòfò nìyẹn àti bẹ̀bẹ̀ ṣe bá bẹ̀bẹ̀ this is a spiritual problem and these are the things tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ ìwọ ni kò lọ síbi tí Olúwa ti ń dìlífà àwọn èèyàn ó máa gbọ́ níbi tí ẹ̀mí tó ń gbé nú ọkọ yóò máa sọ pé òun láyà rẹ̀
obìnrin yìí òun ni rival òun ṣùgbọ́n ìwọ ò mọ̀ ó rò pé máa fi dá lóró ó dára rẹ lóró ó ń sọ ipò ọlá rẹ nù. Ọlọ́run tó sọ pé kí a máa ṣe ojúṣe wa bí ọkùnrin tàbí obìnrin síra wa kò sí kí ni ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Now ọ̀rọ̀ Ọlọ́run wá sí wá tẹ̀síwájú pé kí Sátánì má bàa ṣe kí ni kó má bàa ráyè in the area of the religion. Ọ̀pọ̀lọpọ̀ nítorí pé bí ní Christian ṣe gba gbogbo náà la máa ṣe ni ṣé Bíbélì ní kó má ṣe nígbà gbogbo ni. Bíbélì sọ fún ẹ pé ẹ má fi ara yín du ara yín kí Sátánì má bàa ráyè má jẹ́ kí èṣù ráyè ẹlòmíì àti Christian sọ pé but pastor téèyàn bá ń gbààwẹ̀ nǹkan ṣé Bíbélì sọ pé kó má ṣe ẹ̀tọ́ nígbà tó bá ń gbààwẹ̀ ṣé Jésù sọ níbo ni àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé tó bá ti ń gbààwẹ̀ o ẹ gbọ́dọ̀ súnmọ́ ọkùnrin o. Ohun tí Bíbélì tí mo mọ̀ pé Ọlọ́run fúnra rẹ̀ tó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì òun ni wípé ẹnikẹ́ni tí ó bá wà ní ipò obìnrin láti máa ṣe nǹkan oṣù lásìkò ìgbà yẹn lọ́run tó jẹ́ pé wọ́n láti wá sínú àgọ́ àjọ wọ́n ní kí wọ́n dúró sẹ́yìn àgọ́. That was then. Ṣùgbọ́n nísinsìnyí ìdí mélòó ló fẹ́ ṣí bóun ṣé àwọn security wa máa ṣídìí rẹ̀ wò kó tó wá ṣọ́ọ̀ṣì. Orí ọ̀fẹ́ tá a rí gbà yẹn Jésù ti wá sọ ọ̀rọ̀ Ọlọ́run wá sọ jáde pé ẹ má fi ara yín du ara yín o. Wípé ṣùgbọ́n ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá tẹ̀ wá ní àdúrà ẹ jẹ́ kó jẹ́ ìdìmọ̀pọ̀ ẹ̀yin méjèèjì kí èṣù má bàa ráyè. Ok lọ́sẹ̀ ẹ̀yẹ mi Ọlọ́run ní kí n gbàdúrà kí n bá ok so a lè jọ gbàdúrà gbàtà bá sá gbàdúrà tán ṣe bá ti gbàdúrà so ìyẹn ò dí iṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n Sátánì ẹni ẹ̀kọ́ ni òun láti kíyèsára fún. Ipa tí ìbálòpọ̀ kó láàrin ìgbéyàwó ó lágbára hàn kì í ṣe gbogbo rẹ̀ náà lèèyàn lè sọ tán. Jẹ́ kí n ka ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún ọ. Ó ní aya kò lé agbára lórí ara rẹ̀ bí kò ṣe ọkọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì lé ọkọ pẹ̀lú kò sì ní agbára lórí ara rẹ̀ bí kò ṣe aya. Máa gbọ́ o ẹ má ṣe fà sẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀ṣọ̀kan kí ẹ̀yin kí ó má ṣe fi ara yín fún kí ẹ̀yin kí ó lè fi ara yín fún ààwẹ̀ àti àdúrà kí ẹ̀yin kí ó sì jùmọ̀ pàdé kí Sátánì má ṣe dán yín wò nítorí àìmọ̀ràdúró yín kí ẹ tún jùmọ̀ pàdé kí Sátánì má bàa dán yín wò. In other words pé kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹ gba àwẹ̀ tán ẹ ṣètò Olúwa ó wá dálẹ̀ lọ́kọ wá táwọ́ sí ọdún mo ṣe wà nínú àwẹ̀ o má bá àwẹ̀ mi jẹ́ o. Sátánì lè dán yín wò ibẹ̀ ni onírúurú èrò ti máa wá o tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá gbéra wa ní Kírísítẹ́nì àti wá sọ àwọn ọkọ wa di nǹkan míì tó fi láti máa jẹ́ kí ọkọ gan kó máa ronú pé kó máa jẹ́ pé alàgbà ìjọ ló ń bá ìyàwó òun ṣe nǹkan kan ojoojúmọ́ church pastor ó lè lọ ṣebẹ̀ fún pastor ṣùgbọ́n ó lè ṣebẹ̀ gidi nínú ilé. Bẹ́ẹ̀ ni àwọn kí wọ́n wá kẹjọ gbà tí wọ́n wá fún kánsẹ́lì kí ló ń bí ìwọ ọkọ nínú oní pastor ẹ má bínú sà nǹkan tó ń bí òun nínú jù lọ́rọ̀ ìyàwó òun ni pé ìyàwó máa ń ṣe àwọn ọbẹ̀ kan fún àwọn ènìyàn ó lè ṣebẹ̀ fún àwọn ènìyàn fún pàtí fún di ọbẹ̀ yẹn máa ń dá pé tó bá ṣe ọbẹ̀ tàbí jọ̀lọ́fù tàbí oúnjẹ fún yàn tó ń bá tiẹ̀ sọ pé màmá alágbájá ẹjọ ẹbù díẹ̀ sílẹ̀ nínú ọbẹ̀ yẹn tàbí kó wọn ó jẹ nínú ráìsì tàbí ìjà ni o irọ́ o ìwọ òfin owó ilé sílẹ̀
òun ṣe fún yẹn ní o this and that. Ó ní ṣùgbọ́n ìgbà tó bá lọ sí ibi pàtí yẹn tó bá dé yóò wá ṣe wà tún gbé ráìsì tó ti ṣe á ṣe sọ pé òun bu ráìsì wálé fún mi. Pásítọ̀ ó ní ohun ọmọ kan tó ń lè sọ ọbẹ̀ tó ṣe tó fi gbé yẹn lọ tí wọ́n jẹ tán yóò sọ pé iyán kù ṣebí iyán ìmọ̀ àtọ̀bẹ̀ ìmọ̀ ní kó fún mi kó tó lọ. So ṣe wá rí èrò tó wà bẹ́ẹ̀ Sátánì ló sọ fún ìpè wá sórí tó bá ṣe lòmíì kò ní kà sí ẹ̀hún bá ẹgbẹ́ kí ni ó dà máa jẹ ṣùgbọ́n ẹ wá wo Sátánì ló ń ṣorí àwọn tó wà níta ló fẹ́ràn kò fẹ́ràn rẹ̀ níwọ náà ó wà jáde. Ẹnì kejì wa òun náà complain pásítọ̀ ìṣòro tó ń ní pẹ̀lú ọkọ òun kò ju wípé kò ní social life tó bá ti lọ sí church tó bá ti lọ sí ibi iṣẹ́ tó bá ti dé gbogbo bọ́ọ̀lù òtán kò ní life. Àwọn sì ti sọ wípé ẹjọ́ máa lọ sí pàtí Ọlọ́run tó fún ọ ní ọkùnrin gidi yìí ó jẹ́ fi sílẹ̀ mámọ̀lá lójú kò ní life òun láwọn gbáǹgì tóun láàrin ọdún mẹ́ta after the counseling ọmọkọ rẹ̀ lọ sí pàtí lọ́rẹ̀ ti gbà mọ́ lọ́wọ́ wọn sí lára wọn sí pẹ̀lú ara wọn lónìí. Ìbálòpọ̀ láàrin ọkọ àti aya ó ṣe pàtàkì. Kí ló ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé tiẹ̀? Ṣé wọn náà ń wọ ṣòkòtò kù àbò tí lójú síta? Tó bá wá rí bẹ́ẹ̀ àtúnṣe ọ̀nà àtúnṣe lélẹ́yìí o má jẹ́ kí ilé rẹ̀ ó dàrú. Wá wo ọdún tó ẹ ti jọ wà pọ̀ wo àwọn ọmọ tó lù wá ti fún yín wo àwọn ìbágbé àti ìbáṣepọ̀ tẹ́ ẹ ti jọ ní. Ṣé at this very age tí nǹkan bá ṣẹlẹ̀ agbára rẹ̀ ò gbé? Bẹ́ẹ̀ ni agbára rẹ̀ ò gbé mọ́. Ọdún tẹ́ ti tó bá yọ kúrò lórí ọdún ayé yìí nísìn ó rí mọ̀ pé ò ti ń di mọ̀mọ́. Torí ìdí èyí ilé ayọ̀ wà. Ipa ìkíní òun náà ni òpó oúnjẹ. Tèmi tá a tún gbọ́ báyìí òun náà ni òpó ìbálòpọ̀. Àwọn òpó méjì wọ̀nyí ò gbúdọ̀ yẹ̀. Tí wọ́n bá yẹ̀ pẹ́rẹ́ ìgbésí ayé ò fún ká. Ìkankan tí kan bá ń mì gan gbogbo ilé ni ó mọ̀. Torí náà mo gbà ládùúrà ní orúkọ Ọlọ́run ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mọ́ wípé òpó ìgbéyàwó wa nípa ti ìbálòpọ̀ kò ní wó, nípa ti oúnjẹ kò ní dìbàjẹ́ àti àwọn òpó tó kù ní orúkọ Jésù tí a tún máa jíròrò lé lórí yálà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orúkọ Jésù. Òpó náà ò ní wó, ọkàn rẹ yóò balẹ̀, Ọlọ́run ó tún àgbéyà tí ayé rẹ ṣe. Àwọn ìkólọ tí èṣù ti kó lọ nínú ìgbéyàwó yín Olúwa yóò dá padà. Rántí o àwọn kan wọn ìmọ̀ràn ni tí ẹ̀mí Ọlọ́run fún ọ ní orí ọ̀fẹ́ láti ronú sí. Tó bá jẹ́ pé àwọn kan wọ̀nyí bá ọ mu jọ̀wọ́ ronú gbọ́dà kò sí nǹkan tá a gbà sí. Wọ́n ní igbá pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í máa fàyà o. Ó bẹ́tà kó ṣe sọ́ọ́rí kí káyé rẹ̀ ó dáa ju pé kó kọ agídí sí. Àwọn ọmọ tí wọ́n ń bẹ ìwọ náà wo gbèsè ayé rẹ̀ sọ fún Olúwa tún ìdílé mi ṣe. Ọlọ́run ẹ̀mí bá mi tún ìdílé ẹnì kọ̀ọ̀kan ṣe. Rán àlàáfíà rẹ̀ padà sínú ìdílé yìí kí ẹ̀mí mímọ́ kó jọba nínú ayé yìí. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ bá ní ń wí èmi lè wí dọ́là. Ẹ bá ní ń sọ mo máa lè sọ di tomorrow. Mo gbèdé o bàbá rere mo wí. Mo gbèdé o bàbá rere. Fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́wá ń bẹ̀ o. Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark Production àwọn ló tún.